bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi bíbélì, ròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ Kí Bíbélì Sọ̀rọ̀, ètò tí ìjọ Kristi l'Oǹdó tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀, àtijọ́ Kristi níbi gbogbo. Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí kò yí padà, Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú gbogbo, ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. Ọlọ́run mímọ́ tí ń gbé níbi ga nínú àwọn ọ̀run, adúpẹ́. A gbé yín ga torí pé ẹ̀yin ni alágbára. Adúpẹ́ torí pé ẹ̀yin ni ọba àwọn ọba, olúwa àwọn olúwa. Adúpẹ́ fún ìwàláàyè aláìlẹ́gbẹ́ lórí ayé wa lónìí àti lọ́jọ́ gbogbo. Adúpẹ́ fún àwọn ènìyàn wa nílé. Ìbùkún àti dáǹdè Ọlọ́run kò ní fi ẹnì kọ̀ọ̀kan wa sílẹ̀ lórúkọ Jésù Kristi olúwa wa. Àmín. A fi ògo, ọlá, agbára àti ìyìn fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún ojú rere rẹ̀ àtọwọ́ àánú rẹ̀ lórí ìran ènìyàn gbogbo. Adúpẹ́ fún àwọn ènìyàn wa tí wọ́n ń wò wá nílé tí a jọ ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀ nínú Bíbélì. Adúpẹ́, a fi fún Ọlọ́run wa fún ohun rere gbogbo tí àwa ti ń rí gbà lọ́dọ̀ Ọlọ́run wa. A tún ti dé bí a ṣe ń dé, àti mú kókó ẹ̀kọ́ mìíràn wá tọ̀ yín wá ní wákàtí yìí. Kókó ẹ̀kọ́ mìíràn tí a mú tọ̀ yín wá, òun náà ni bí Ọlọ́run ti ń fira rẹ̀ hàn fún wa. Bí Ọlọ́run ti fira rẹ̀ hàn fún wa. Àwọn olóyìnbá sọ pé the way God has revealed himself. Bí Ọlọ́run ti fira rẹ̀ hàn fún wa. Báwo ni Ọlọ́run fi fira rẹ̀ hàn fún wa? Ọ̀nà wo ni Ọlọ́run fi ara rẹ̀ hàn fún wa? Ọ̀nà wo ni Ọlọ́run ti fi ara rẹ̀ hàn fún wa? Àwọn ẹ̀kọ́, kókó ẹ̀kọ́ tí a fẹ́ gbé yẹ̀wò nínú ìdánilẹ́kọ̀ọ́ tòní nìyí. Bí Ọlọ́run ti fi ara rẹ̀ hàn fún wa. The way God revealed himself. Tí a bá wo inú ayé lónìí, tí a wo àyíká wa, tá a wò ọ̀tún, tá a wò òsì, tá a wo òkè, tá a wo ilẹ̀, tá a wo gbogbo tí ń bẹ nínú tó ń bẹ lórí ilẹ̀, tí a wòra wa pàápàá gẹ́gẹ́ bí ènìyàn, a rí pé Ọlọ́run alààyè ó ń bẹ láàyè nípa ohun tá a rí, nípa ìṣẹ̀dá tá a rí. À ń béèrè ìbéèrè pé bí Ọlọ́run ti fi ara rẹ̀ hàn fún wa, àwọn fẹ́ wò ó nínú ọ̀rọ̀ Ọlọ́run pé báwo ni Ọlọ́run ti fi ara rẹ̀ hàn fún wa, ọ̀nà wo ni Ọlọ́run ti fi ara rẹ̀ hàn fún wa. Nígbà tá a kíyèsí Bíbélì tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run, àkíyèsí tá a kíyèsí ni pé Ọlọ́run nínú àánú rẹ̀ ó fi ara rẹ̀ hàn fún wa ní ọ̀nà méjì. Ọlọ́run nínú àánú rẹ̀ ó fi ara rẹ̀ hàn fún wa ní ọ̀nà méjì. Àwa máa gbé àwọn àlàyé kalẹ̀ ní ṣísẹ̀ntẹ̀lé bí Ọlọ́run nínú àánú rẹ̀ bó ti fi ara rẹ̀ hàn fún ìran ènìyàn. Àkọ́kọ́, Ọlọ́run nínú àánú rẹ̀ ó fi ara rẹ̀ hàn nípa ìṣẹ̀dá. Àwọn olóyìnbá sọ pé by nature. Nípa ìṣẹ̀dá, nípa àwọn ohun gbogbo tí a dá. Ọlọ́run fi ara rẹ̀ hàn fún ìran ènìyàn nípa ohun gbogbo tí a dá, àwọn ohun gbogbo tó yí wa ká. Ọlọ́run fi ara rẹ̀ hàn nípa ohun gbogbo tí a dá. Bí ẹnìkan bá kùgbú sọ pé Ọlọ́run kò sí, àwọn ohun tí a dá ń kọ́ tó ń ṣe àpèjúwe tó fi hàn wá pé Ọlọ́run alágbára, òun ló dá ayé àtọ̀run àtohun gbogbo tí ń bẹ nínú rẹ̀. Ọ̀nà àkọ́kọ́
tí Ọlọ́run fi ra rẹ̀ hàn fún ìran ènìyàn ni pé ó fi ra rẹ̀ hàn fún wa nípa ohun tí ó dá, nípa ohun tá à ń fojú rí. Ọlọ́run wa ló dá òkè, òun ló dá ilẹ̀, òun ló dá òfurufú, omi, ẹja, àwọn ohun tí ń rákòrò, àwọn ohun tí ń rìn àti ìran ènìyàn. Ọlọ́run ló dá wa. God is behind the creation of this universe. Ọlọ́run òun ló dá gbogbo. Nípa ìṣẹ̀dá, Ọlọ́run fi ra rẹ̀ hàn fún ìran ènìyàn pé òun ni Ọlọ́run. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ọ̀nà àkọ́kọ́ tí Ọlọ́run fi ra rẹ̀ hàn fún ìran ènìyàn nìyí, nípa ìṣẹ̀dá, nípa ohun tí a rí, nípa ohun tí à ń fojú wò, àti bí a ti dúró ní ìwàláàyè gẹ́gẹ́ bí ènìyàn. A fi òye àti agbára Ọlọ́run fún wa pé Ọlọ́run ń bẹ. Ọ̀nà àkọ́kọ́ nìyí tá a fi mọ̀. A gbé àlàyé kalẹ̀, a kàn ń gbìyànjú láti ṣàlàyé pé bí Ọlọ́run ti fira rẹ̀ hàn fún ìran ènìyàn, ó fira rẹ̀ fún ìran ènìyàn nípa ìṣẹ̀dá, nípa ohun tí à ń rí. Èkejì, Ọlọ́run fira rẹ̀ hàn fún wa nípa àkọsílẹ̀ tó ṣe pàtàkì, special revelation. Àkọsílẹ̀ tó ṣe pàtàkì, special revelation. Kí ni special revelation náà? Ó ní Bíbélì tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Láti ayébáyé wá ni Ọlọ́run ti pa ọ̀rọ̀ rẹ̀ mọ́ fún wa láti tọ́ wa sí ọ̀nà rẹ̀ nígbà gbogbo, lọ́nà gbogbo àti níbi gbogbo. Ọ̀nà méjì tí Ọlọ́run alààyè tó fi ra rẹ̀ hàn fún ìran ènìyàn nìyí pé òun ni Ọlọ́run, òun bẹ láàyè, òun lálágbára, òun ni ohun gbogbo nínú ohun gbogbo, òun ni alpha tí omega ohun gbogbo. Nípasẹ̀ rẹ̀ la dá ohun gbogbo tí ń bẹ nínú ayé yìí. Ọlọ́run fi ra rẹ̀ hàn ní ọ̀nà méjì. A wá máa gbé àwọn àlàyé kalẹ̀. Àlàyé àkọ́kọ́, nípa ìṣẹ̀dá. Ọlọ́run fi ra rẹ̀ hàn fún ìran ènìyàn pé òun ń bẹ láàyè nípa ohun tí ó dá àti nípa ohun tí à ń rí. A rí pé Bíbélì gbé àlàyé kalẹ̀ fún wa nípa ìṣẹ̀dá tó sì fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Ọlọ́run ń bẹ láàyè. Ọlọ́run ló dá ohun gbogbo tí ń bẹ nínú ayé yìí. Ọlọ́run ló dá wa, ló dá àwọn ohun tó ń rákòrò, àwọn tó wà nínú omi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Iṣẹ́ Ọlọ́run ni. Kí ni Bíbélì sọ fún wa nígbà tá a kéèsì ìwé orin Dáfídì orí kọkàndínlógún 19, nígbà tá a wo ẹsẹ̀ kínní, a fẹ́ kíyèsí dé ẹsẹ̀ kẹfà. Kí ni Ọlọ́run sọ fún wa? Ó ní àwọn ọ̀run ń sọ̀rọ̀ ògo Ọlọ́run, àti òfurufú ń fi iṣẹ́ ọwọ́ rẹ̀ hàn. Ọjọ́ dé, ọjọ́ fọhùn, àti òrùn dé, òrùn fi ìmọ̀ hàn. Kò sí ohun kan tàbí èdè kan níbi tí a kò gbọ́ ìró wọn. Ìró wọn la gbogbo ayé já, àti ọ̀rọ̀ wọn dé òpin ayé. Nínú wọn ni a gbé pàgọ́ fún ọ̀run, tí ó dàbí ọkọ ìyàwó tí ń jáde ti ìyẹ̀wù rẹ̀ wá, tí ó sì ń yọ bí ọkùnrin alágbára láti súré ìje. Ẹsẹ̀ kẹfà. Ìjáde lọ rẹ̀ ni láti òpin oòrùn wá, àti àyíká rẹ̀ sì dé ìpìlẹ̀ rẹ̀. Kò sì sí ohun tí ó fi ara pamọ́ kúrò nínú ooru rẹ̀. Ìwé orin Dáfídì ẹsẹ̀ kọkàndínlógún 19, ó ní àwọn ọ̀run ń sọ̀rọ̀ ògo Ọlọ́run, àti òfurufú ń fi iṣẹ́ ọwọ́ rẹ̀ hàn. Ọ̀nà àkọ́kọ́ tí Ọlọ́run fi ra rẹ̀ fún ìran ènìyàn pé òun ń bẹ láàyè, òun ni pé ohun tí a dá tí à ń fojú rí, ó ń fi iṣẹ́ Ọlọ́run hàn pé Ọlọ́run ni ó dá wọn. Ọlọ́run tó dá ọ̀run ayé àti ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀, ó ń fi iṣẹ́ rẹ̀ hàn nípa àwọn ọ̀run.
òfurufú àti ohun gbogbo tí ń bẹ nínú ayé yìí. Ìfihàn àkọ́kọ́ nìyí bí Ọlọ́run ti fi ra rẹ̀ hàn fún ìran ènìyàn. Ó ní pé ó fi ra rẹ̀ hàn nípa ohun tó dá, nípa ìṣẹ̀dá, natural revelation. Ọlọ́run fi ra rẹ̀ hàn. Ẹsẹ̀ orin yìí sọ fún orin Dáfídì sọ fún wa pé àwọn ọ̀run ń sọ̀rọ̀ ògo Ọlọ́run àti òfurufú ń fi iṣẹ́ rẹ̀ hàn. Ọjọ́ dé, ọjọ́ fọhùn, òòrùn sì dé, òòrùn sì fi ìmọ̀ hàn. Ìyẹn túmọ̀ sí pé bí a ti ń rí ọjọ́, bí ọjọ́ ti ń yọ, bí òòrùn ti ń wọ̀, ó ń fi ògo àti agbára Ọlọ́run hàn pé Ọlọ́run ni olùṣẹ̀dá ohun gbogbo tí ń bẹ láàyè. Ìwé orin Dáfídì orí 14, ó ní aṣiwèrè wí ní ọkàn rẹ̀ pé Ọlọ́run kò sí, ó ń ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀, ó sì ń ṣe ohun ìríra. Pẹ̀lú gbogbo ìfihàn ohun tá a rí nípa tara, nípa ìṣẹ̀dá, tó ń fi hàn pé Ọlọ́run alààyè, òun ló dá ohun gbogbo tí ń bẹ láyé yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wọn ò gbàgbọ́ pé Ọlọ́run alágbára, ẹni tí kò níbẹ̀rẹ̀, tí kò lópin, òun ló dá wọn. Àwọn kan tilẹ̀ gbàgbọ́ pé bí ènìyàn ti wáyé pàápàá, wọ́n á sọ pé nípa evolution, ènìyàn kàn déédé sú jáde, bíi pé kí nǹkan ṣe gbáà kéèyàn sì wà láàyè. Rárá o. Bíbélì gbé àlàyé kalẹ̀ bí ìran ènìyàn, bí ẹni àkọ́kọ́, bí a ṣe dá, bó ṣe wà lórí ilẹ̀ alààyè tí ń ṣe Ádámù. Àwọn ọ̀run ń sọ̀rọ̀ ògo Ọlọ́run, òfurufú ń fi iṣẹ́ ọwọ́ rẹ̀ hàn. Ọjọ́ dé, ọjọ́ fọhùn, òòrùn sì dé, òòrùn sì fi ìmọ̀ hàn, knowledge, ìmọ̀ Ọlọ́run pé agbára kan wà lẹ́yìn ìṣẹ̀dá. Bí ọjọ́ ti ń gorí ọjọ́, bí oṣù ti ń gorí oṣù, bí ọdún ti ń gorí ọdún, ògo ni forúkọ Ọlọ́run ẹlẹ́dàá wa. Nípa ìṣẹ̀dá, nípa ohun tá a dá, Ọlọ́run ń fira rẹ̀ hàn fún ìran ènìyàn pé òun ni Ọlọ́run, òun ni ó dá wọn. Òun ló dá gbogbo tí a dá, òun ni Ọlọ́run wa. Láìsí Ọlọ́run nínú ìṣẹ̀dá ohun gbogbo, kò sí ìṣògo kan tí ẹnikẹ́ni lè ní. So bí ènìyàn bá sọ pé ènìyàn came as a result of evolution, ìtànjẹ ni, ìtànjẹ èṣù ni, ìtànjẹ Sátánì ni, ìtànjẹ ìmọ̀ ayé ni, kì í ṣe ti Ọlọ́run. Sọ̀nà àkọ́kọ́ tí Ọlọ́run fira rẹ̀ hàn fún ìran ènìyàn, òun ni nípa ìṣẹ̀dá. Èkejì, Paul wàásù ní ìlú kan tí a ń pè ní Lystra. Ká gbọ́ àlàyé tí Paul ṣe nípa bí Ọlọ́run ti fira rẹ̀ hàn fún ìran ènìyàn. Ṣe àpọ́stélì orí 14, nígbà tá a kíyèsí láti ẹsẹ̀ 15, kí ni Bíbélì wí? Ẹ gbọ́ o. Ó ní wọ́n sì wí pé, ará, èyí ṣe tí ẹ̀yin fi ń ṣe nǹkan wọ̀nyí? Ènìyàn onírú ìwà kan náà bí ẹ̀yin ni àwa pẹ̀lú, tí à ń wàásù ìrere fún yín, kí ẹ̀yin kí ó yí padà kúrò nínú ohun asán wọ̀nyí sí Ọlọ́run alààyè tí ó dá ọ̀run ayé àti òkun àti ohun gbogbo tí ń bẹ nínú wọn. Ẹ wo ẹsẹ̀ 16. Ẹni ní àwọn ìran tí ó ti kọjá jọ̀wọ́ gbogbo orílẹ̀-èdè láti máa rìn ní ọ̀nà tiwọn, ṣùgbọ́n kò fi ara rẹ̀ sílẹ̀ aláìlẹ́rìí ni tí ó ti ń ṣe nǹkan wọ̀nyí. Ó ń fún yín ní ọjọ́ àti òjò láti ọ̀run wá àti àkókò èso, ó sì ń fi oúnjẹ àti ayọ̀ kún ọkàn yín. Èkejì tá a fi mọ̀ pé Ọlọ́run ètò
bí ó ti fira rẹ̀ hàn ní pé Ọlọ́run ló dàrún òun ayé àtòun gbogbo tí ń bẹ nínú rẹ̀. Ọlọ́run sì ní àkókò ìgbà òjò ń bẹ, àkókò ìgbà ẹ̀rùn ń bẹ, àkókò tá ó gbìn nǹkan Ọlọ́run ti ṣètò rẹ̀, àkókò tá ó kórè. Ó sì ń pèsè oúnjẹ fún àwọn ènìyàn bóyá wọ́n lè gbà pé Ọlọ́run alààyè ń bẹ. Ẹ wo ètò, ẹ wo ẹsẹ̀ bí Ọlọ́run ti tò lẹ́sẹẹsẹ. Àkókò òjò ń bẹ, àkókò ẹ̀rùn ń bẹ, àkókò púpọ̀ ń bẹ, àkókò gbíngbìn ń bẹ, àkókò kíkórè ń bẹ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ wo ipá tí Ọlọ́run ti sà nípa ìṣẹ̀dá fún ìran ènìyàn láti mọ Ọlọ́run. Paul ń sọ fún àwọn ará Lístra pé wọn ò lẹ́tọ̀ọ́ láti máa forí balẹ̀ fún wọn nítorí pé ènìyàn ni àwọn ń ṣe. Wọn ò lẹ́tọ̀ọ́ láti sìn wọ́n nítorí pé àwọn ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu níwájú wọn. Wọ́n wá fẹ́ pè wọ́n ní Ọlọ́run, ní kò yẹ kó rí bẹ́ẹ̀. Nípasẹ̀ Ọlọ́run ni a ti ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu kí àwọn èèyàn lè mọ̀ pé Ọlọ́run ló gbé iṣẹ́ ìrere lé wọn lọ́wọ́, ló sì rán wọn níṣẹ́ láti wàásù rere náà káàkiri gbogbo àgbáyé ní àkókò náà. Ọlọ́run wá ń fira rẹ̀ hàn fún àwọn ènìyàn. Òun ló dá àkókò òjò, ló dá àkókò ẹ̀rùn, ló dá àkókò kí àwọn èèyàn lè wá Ọlọ́run bóyá wọn lè rí. Ẹ̀yin ènìyàn wa nílé tẹ́ ń wò wá, Ọlọ́run fira rẹ̀ hàn nípa ìṣẹ̀dá, nípa pé ó dá ọ̀run ayé. Ó tún wá dá ènìyàn ní àwòrán ara rẹ̀. Ìwọ, ẹ̀yin tẹ́ ń wò mí, àtèmi àti gbogbo wa, ó dá wa ní àwòrán Ọlọ́run. Ó fẹ̀mí rẹ̀ sí wa nínú, gẹ́gẹ́ bí ó ta ríkà nínú ìwé Genesis orí 2 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 2. Olúwa sì fi erùpẹ̀ ilẹ̀ mọ ènìyàn, ó sì ní ìmí ìyè sí ìwé mú ènìyàn sì di alààyè ọkàn. Nípa ìṣẹ̀dá àwọn tá a rí láyìíká wa àti òkè àti ilẹ̀ àti òkun, Ọlọ́run fira rẹ̀ hàn pé òun ni Ọlọ́run. Ṣe ni láàánú lónìí pé àwọn kan ń forí balẹ̀ fún àpáta, àwọn kan ń forí balẹ̀ fún omi, irin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àìmọ̀ Ọlọ́run ni. Bí a bá mọ Ọlọ́run ló dá gbogbo àwọn nǹkan wọ̀nyí. Kò sì sí bí ẹ̀mí náà ti lè lágbára tó wọnú àwọn nǹkan wọ̀nyí, kò lágbára tó ti Ọlọ́run. Ọlọ́run ti fira rẹ̀ hàn wá nípa ìṣẹ̀dá kí a lè mọ̀ pé òun ni Ọlọ́run. Nǹkan ó jẹ, àkókò tó ń jẹ á jáde, Ọlọ́run ló pèsè rẹ̀ sílẹ̀ fún gbogbo ènìyàn ní ọ̀fẹ́. Ẹ tún gbọ́ ìwàásù tí Paul wàásù nípa Ọlọ́run fífira rẹ̀ hàn nínú ìṣẹ̀dá. Ṣe Àpọ́sítélì orí 17 pàtàkìyèsí láti ẹsẹ̀ 22. Ó ní Paul sì dìde dúró láàrin Areogapu. Ó ní ẹ̀yin ará Éténì, mo wòye pé ní ohun gbogbo ẹ̀yin kún fún onírúurú ìsìnjù. Nítorí bí mo ti ń kọjá lọ, mo wo ohun ọ̀nì tí ẹ̀yin sìn, mo sì rí i pé ọ̀kan tí ẹ kọ àkọlé yìí sí fún Ọlọ́run àìmọ̀. Ǹjẹ́ ẹni tí ẹ̀yin sìn ní àìmọ̀, òun náà ni èmi ń sọ fún yín. Ọlọ́run náà tí ó dá ayé àti ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀, òun náà tí ń ṣe Olúwa ọ̀run òun ayé, kì í gbé ilé tí a fi ọwọ́ kọ́. Bẹ́ẹ̀ ni a kì í fi ọwọ́ ènìyàn sìn bí ẹni pé òun fẹ́ nǹkan. Òun ni ó fi ìyè àti ẹ̀mí àti ohun gbogbo fún ènìyàn. Ó sì fi ẹ̀jẹ̀ kan dá gbogbo orílẹ̀-èdè láti tẹ̀dó sí ojú àgbáyé. Ó ti pinnu àkókò tí a yàn tẹ́lẹ̀ àti ààlà ibùgbé wọn. Ohun mìíràn tá a tún fi mọ̀ pé Ọlọ́run fira rẹ̀ hàn wá nípa ìṣẹ̀dá, òun la gbé àgbékalẹ̀ yìí. Ọlọ́run nínú àánú rẹ̀, òun ló dá ènìyàn ní àwòrán ara rẹ̀. Bí tá a fi mọ̀ pé Ọlọ́run alààyè ó fira rẹ̀ hàn nípa ìṣẹ̀dá. Ọlọ́run ò sì fẹ́ kí àwọn èèyàn máa fi ọwọ́ wọn sìn. Ọlọ́run ẹ̀mí ni. God is the spirit. Ẹ̀mí ni Ọlọ́run. Àwọn tó ń sin Ọlọ́run wọ́n gbọ́dọ̀ sìn ní ẹ̀mí àti ní òtítọ́.
nípa ẹnìkan òun la fi dá gbogbo ayé, nípa ẹnìkan la fi dá gbogbo, la fi pèsè gbogbo àwọn èèyàn tí ń bẹ ní orí ilẹ̀. Ọlọ́run tún wá mọ boundary gẹ́gẹ́ bó ta ní àkókò àti ibùgbé wọn. Ẹ wá wo ìlú kọ̀ọ̀kan onírú èdè, ó mọ boundary wọn, níbi tí boundary wọn dé, níbi tí ibùgbé wọn dé, ká tó bọ́ sí ìlú míì. Ẹ wo ṣe Ọlọ́run, bóyá Ọlọ́run ti fi ra rẹ̀ hàn nípa ìṣẹ̀dá fún ìran ènìyàn láti mọ̀ pé Ọlọ́run ń bẹ, Ọlọ́run wá ń bẹ. Ọlọ́run fi ra rẹ̀ hàn fún ìran ìṣẹ̀dá. Ọlọ́run ló fi ra rẹ̀ hàn fún wa nípa ìṣẹ̀dá kí a mọ̀ pé Ọlọ́run ń bẹ láàyè. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé bí Ọlọ́run ti fi ra rẹ̀ hàn fún ìran ènìyàn. A dẹ̀ gbé yẹ̀wò pé ọ̀nà méjì ni Ọlọ́run fi ra rẹ̀ hàn fún ìran ènìyàn. Ó fi ra rẹ̀ hàn nípa ìṣẹ̀dá, nípa ohun tó dá, àwọn ohun tó ń dá sọ̀rọ̀ ògo Ọlọ́run. Ohun tá a rí ní Psalm 19 pé àwọn ọ̀run ń sọ̀rọ̀ ògo Ọlọ́run, òfurufú ń fi iṣẹ́ rẹ̀ hàn, ọjọ́ dé ọjọ́ fọhùn, òòrùn sì dé, òòrùn sì fi ìmọ̀. Eléyìí gbọ́dọ̀ yé wa nítorí àwa ọkàn tá à ń wò pé ǹjẹ́ Ọlọ́run ń bẹ láàyè bí? Ọlọ́run ń bẹ láàyè nípa ìṣẹ̀dá. Òun ló dá ohun gbogbo tí à ń rí. Ó dá ènìyàn, ó dá ibùgbé, òun ló pààlà láàrin èdè sí èdè, ìlú sí ìlú. Òun ló dá àkókò tá a máa gbìn, àkókò tá a kórè, àkókò onírúurú òun ló dá. Ó sì dá fún ìgbé ayé pẹ̀lẹ́ fún ìran ènìyàn. Ohun tá à ń sọ ni pé nípa ìṣẹ̀dá, Ọlọ́run nínú àánú rẹ̀ fẹ́ kí a mọ̀ òun, ṣùgbọ́n kò fi ra rẹ̀ hàn pátápátá. Ìṣẹ̀dá ò fi Jésù Kristi hàn wá by nature. Nature does not reveal Jesus to us. Nípa ìṣẹ̀dá, a ò fi Jésù hàn wá. A fi Ọlọ́run hàn wá nípa ìṣẹ̀dá. Nípa special revelation, ìfihàn tó ṣe pàtàkì, láti fi Jésù Kristi hàn wá tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Tá a bá débẹ̀ a máa gbé àlàyé kalẹ̀. Ohun tá à ń gbìyànjú láti sọ ni pé nípa ìṣẹ̀dá, àwọn ọ̀run wọ́n sọ̀rọ̀ ògo Ọlọ́run, òfurufú ń fi iṣẹ́ ọwọ́ rẹ̀ hàn, ọjọ́ bí ọjọ́ ti ń gorí ọjọ́ ó ń fi agbára Ọlọ́run hàn, bí òòrùn ti ń wọ̀ ó ń fi ìmọ̀ Ọlọ́run hàn pé Ọlọ́run alààyè òun ni Ọlọ́run ìṣẹ̀dá ohun gbogbo tí ń bẹ nínú ayé yìí. Òun náà la gbọ́dọ̀ dá gbogbo ògo, ọlá àti agbára padà fún. Ọlọ́run fẹ́ ká mọ̀ òun. Ẹ wo bí ènìyàn ti ń kú pàápàá. Ọlọ́run tún sọ̀rọ̀, ó bá wa sọ̀rọ̀. Bí ènìyàn ti ń kú, bí ẹ̀mí yóò ṣe kúrò nínú ara. Ẹ wò wo ní Wàásù orí 12 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 7. Nígbà náà ni ara yóò padà sí ilẹ̀, ẹ̀mí yóò sì padà tọ̀ Ọlọ́run lọ, ẹni tí ó fi fún ni. Ọlọ́run ẹ ṣé fún ìfihàn yín. So Ọlọ́run nípa ìṣẹ̀dá, ó ti fi ara rẹ̀ hàn fún gbogbo ìran ènìyàn kí àwa kó lè ní òye pé Ọlọ́run ń bẹ láàyè. Ọlọ́run tó dá yàtọ̀ àti gbogbo tí ń bẹ nínú rẹ̀ kì í ṣe Ọlọ́run àmọ̀, kì í ṣe Ọlọ́run àìgbúdọ̀ má mọ̀. Ó gbúdọ̀ jẹ́ Ọlọ́run tá a gbúdọ̀ mọ̀, tá a sì gbúdọ̀ sìn gẹ́gẹ́ bí ìfihàn pàtàkì tí ń ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, special revelation. Bí Ọlọ́run ti fi ara rẹ̀ hàn wá, ó fi ara rẹ̀ hàn wá nípa ìṣẹ̀dá by nature, natural revelation. Ọlọ́run fi ara rẹ̀ hàn wá. Ẹ̀yin ènìyàn wa nílé, Ọlọ́run nínú àánú rẹ̀ ó ń fẹ́ kí a mọ̀ pé òun ló ń dá ẹ̀yin, òun ló ń dá ohun gbogbo tí ń bẹ lórí ilẹ̀, òun ló ń dá òkè, òun ló ń dá èdè, onírú èdè, òfurufú, òun ló ń pààlà ibùgbé, ó sì ní àkókò fún ìwàláàyè olúkúlùkù wa nínú ara, èyí tí a ti kàkọ sílẹ̀ rẹ̀ tí kò sì lè kọjá rẹ̀. Ọlọ́run fẹ́ kí ọkàn wa ṣe ṣípayá sí Ọlọ́run ẹlẹ́dàá wa. Àwa tá a ti tẹ́ ń wò wá, tá a ti pinnu pé
ẹ ò fẹ́ sin Ọlọ́run alààyè, ọ̀rọ̀ yìí ó ń bẹ fún yín, ọ̀rọ̀ yìí wà fún gbogbo wa, ìwọ, èmi, gbogbo wa tí a wà láàyè lónìí nípa agbára Ọlọ́run ni. A wà láàyè fún ara wa, a wà láàyè fún Ọlọ́run. Ìwé Róòmù orí 14 bàtà wo ẹsẹ̀ 6 sí 7, ó ní kò sẹ́ni tó wà láàyè fún ara rẹ̀, kò sì sí ẹni tó kú fún ara rẹ̀. Bí a bá kú, bí a bá wà láàyè, a wà láàyè fún Ọlọ́run. Nítorí náà ni Jésù Kristi fi kú láti jẹ́ Ọlọ́run àwọn alààyè àti òkú. Kò sẹ́ni tó wà láàyè fún ara rẹ̀, kò sẹ́ni tó kú fún ara rẹ̀. Bí a bá wà láàyè, bí a bá kú, ti Ọlọ́run ni wá. Nítorí náà ni Jésù Kristi ṣe kú láti jẹ́ Ọlọ́run àwọn alààyè àti òkú. Ẹ wo agbára Ọlọ́run. Nípa ìṣẹ̀dá Ọlọ́run fira rẹ̀ hàn. Ní tá à ń gbìyànjú láti fi ẹsẹ̀ múlẹ̀ nípa ọ̀rọ̀ mímọ́ Ọlọ́run, pé nípa ìṣẹ̀dá, nípa òfurufú tàrí, nípa ọjọ́, bí ọjọ́ ṣe ń yọ, bí ọjọ́ ṣe ń wọlé, bó ṣe ń jáde, ó ń fi ìmọ̀ Ọlọ́run hàn. Òòrùn dé, òòrùn fi ìmọ̀ hàn. Kò sí ibì kan tí a kò gbọ́ ìró wọn. Bí ó bá tún di àṣálẹ́, òkùnkùn á dé. Eléyìí ipa tí Ọlọ́run fi hàn ìran ènìyàn pé òun bẹ láàyè nìyí. God revealed himself through natural revelation. Nípa ìṣẹ̀dá, ó tún fi ara rẹ̀ hàn fún wa nípa bó ti ń pèsè oúnjẹ fún wa. Àwọn tó ń ṣiṣẹ́ oko, wọ́n á gbìn, tó bá tó àkókò wọ́n á kórè. Ọlọ́run tún fi ara rẹ̀ hàn wá nípa pé ó tún wá dá ènìyàn ní àwòrán ara rẹ̀. Ó wá dá nípa ẹnìkan ni olúkúlùkù orílẹ̀-èdè fi dìde. Kò tún wá tọ́ síbẹ̀, Ọlọ́run wá pààlà ibùgbé olúkúlùkù. Kò tún wá tọ́ síbẹ̀, Ọlọ́run fúnra ara rẹ̀ ó tún mọ àkókò àti ìgbà tó olúkúlùkù ayé ó lò nínú ara yìí tá a fi padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Gẹ́gẹ́ bí ta àríkà nínú ìwé Oníwàásù orí 12, ó ní nígbà náà ni ara yóò padà sí ilẹ̀, ẹ̀mí yóò sì padà tọ̀ Ọlọ́run ẹni tó fi fún ni. Ọlọ́run ti mọ ìgbà àti àkókò olúkúlùkù wa. Kí ló tà wá fi fira wa hàn Ọlọ́run, ká fira wa mọ Ọlọ́run. So Ọlọ́run fira rẹ̀ fún wa nípa ìṣẹ̀dá. By nature, God revealed himself. Ọ̀nà àkọ́kọ́ tọ́lọ́run fira rẹ̀ fún ìran ènìyàn nìyí. Ọ̀nà ìkejì tọ́lọ́run fira rẹ̀ fún ìran ènìyàn òun ni nípa àkọsílẹ̀, special revelation. Ọlọ́run fira rẹ̀ fún ìran ènìyàn. Ẹ̀yin ènìyàn wa nílé, ẹ̀kọ́ yìí ń tẹ̀síwájú torí pé a fẹ́ mọ bí Ọlọ́run ti fira rẹ̀ fún ìran ènìyàn gẹ́gẹ́ bí àkọsílẹ̀ Bíbélì. A ti gbé àlàyé bí Ọlọ́run ti fira rẹ̀ hàn fún nípa ìṣẹ̀dá. Àwọn ọ̀run sọ̀rọ̀ ògo Ọlọ́run, òòrùn sì ń fi ìmọ̀ rẹ̀ hàn. Ọjọ́ dé ọjọ́ fọhùn, kò sì sí ibì kan tí a kò gbọ́ ìró wọn. Ìyẹn bẹ́ẹ̀. Nígbà tá a tún dé Iṣẹ́ Àpọ́stélì orí 14, nígbà tá a wò láti ẹsẹ̀ 15 títí dé 17 tún ṣàlàyé fún wa pé Ọlọ́run òun ló ń pèsè oúnjẹ, ìgbà àti àkókò, ìgbà ẹ̀rùn, ìgbà òjò, kí àwọn ènìyàn lè mọ Ọlọ́run. Nígbà tá a dé Iṣẹ́ Àpọ́stélì orí 17, 17, nígbà tá a kéèsì láti ẹsẹ̀ 22, Ọlọ́run fi ara rẹ̀ hàn pé òun ló ń dá ènìyàn ní àwòrán ara rẹ̀. Òun sì mí ìyè sí ìwé mú ènìyàn. Ọlọ́run ló mọ ìgbà àti àkókò tá a lò nínú ara. Ọlọ́run fún ara rẹ̀ òun ló dá ibùgbé wa tó fi boundary sí. Ọlọ́run fún ara rẹ̀ ó ló mú gbogbo nípa tiwa. So Ọlọ́run ti fi ara rẹ̀ hàn fún wa nípa ìṣẹ̀dá. A ò ní àwáwí kan, a tún wo àwọn ẹsẹ̀ Bíbélì mìíràn tí a bá tún wá síwájú ní ọjọ́ mìíràn. Àdúrà wa àti ẹ̀bẹ̀ wa sí Ọlọ́run ni pé Ọlọ́run yóò fi ìmọ̀ rẹ̀ yé wa. Ọlọ́run tó ti fi ara rẹ̀ hàn wá, agbára táwọn fi wà láwárí, táwọn sì máa sìn gẹ́gẹ́ bí àgbékalẹ̀ rẹ̀ tó ti gbé kalẹ̀ ní Bíbélì. Ọlọ́run yóò fi fún ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù, àmín. Ẹ̀kọ́ yìí ń tẹ̀síwájú sí ní ọjọ́ mìíràn tá a tún fi rẹ̀ pàdé. Kí ìbùkún àti wàláyé Ọlọ́run kó máa bá gbogbo wa gbé lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Tí ẹ bá fẹ́ pè wá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí ẹni ìbéèrè kí ìbéèrè kan, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí ní 08057 444 902
tàbí 08065717023. Kí àlàáfíà àti ìwà láàyè Ọlọ́run kó máa bá wa gbé títí láéláé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tóóró. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.